A kú dédé àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run. Ajé yóò fi lé wa ṣe pé àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ Ajé ọjọ́ keje nínú oṣù kẹjọ ọdún 2023. Fún mi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ká sómi mu ná, à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì sí olùdíje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé nínú ọdún tá a wà yìí, èyíùn Alhaji Atiku Abubakar, ọ̀gbẹ́ni Frank Shaibu Oman ló ti sọ̀rọ̀ jáde báyìí o lórí ìgbésẹ̀ igbákejì ààrẹ ọ̀hún tẹ́lẹ̀ rí tó tún jẹ́ ọmọ oyè tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé nínú oṣù kejì ọdún tá a wà yìí, níbi tí Atiku Abubakar tó ti fi ìdí jọlẹ̀ sí ọwọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Olùrànlọ́wọ́ pàtàkì sí ọ̀rọ̀ ìròyìn àti ìbárà ìlú sọ̀rọ̀ ọ̀hún, èyíùn Frank Shaibu òun ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lánàá tí í ṣe ọjọ́ àìkú ọjọ́ Sunday ọjọ́ kẹfà nínú oṣù kẹjọ ọdún yìí, wípé ní báyìí o Alhaji Atiku Abubakar bàbá àwọn tuntun gbé ìgbésẹ̀ láti rí wípé gbogbo ọ̀nà lòun yóò fi gba ẹ̀tọ́ òun èyí tí wọ́n fi èrú gba ìbùkún lọ́wọ́ rẹ̀ lórí ètò ìbò ọ̀hún. Atiku Abubakar òun ni wọ́n sọ pé ó ti gbéra kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ilé ẹjọ́ kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà báyìí láti lọ pe Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ orílẹ̀-èdè lẹ́jọ́ o nínú ọjọ́ tuntun kan èyí tó ṣe kó gbogbo ìwé rẹ̀ tó gba Òkè-Okun lọ, nítorí wípé Atiku Abubakar èyí tí wọ́n ní ó wò òye pẹ̀lú bí ìdájọ́ ọ̀hún ṣe ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà, wípé wọ́n ti ń fi ọ̀rọ̀ ẹjọ́ ọ̀hún falẹ̀ àti wípé wọ́n fẹ́ lọ wá agbára ọmọye èyí tó díje du pẹ̀lú tó sì jáwé olúborí tó tún jẹ́ pé òun náà ní bẹ lórí ipò ààrẹ. Ó ló ṣeé ṣe o kí wọ́n mú ẹjọ́ ọ̀hún kí wọ́n sojú rẹ̀ nílẹ̀. Ó lámọ́ ṣùgbọ́n ọmọdékùn àgbà gbọ́hùn òun la fi dálẹ̀ àti wípé bá a ti gbọ́n nílé ọkọ bẹ́ẹ̀ náà la gbọ́n nílé àlè. Ó ní bí wọ́n bá da ojú ẹjọ́ ọ̀hún délẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà bí òun yóò sì gba Òkè-Okun lọ. Ìdí rèé tí Atiku Abubakar fi gba orílẹ̀-èdè Amẹ́ríkà lọ láti lọ pe Bọ́lá Ahmed Tinubu lẹ́jọ́ o lórí ọ̀rọ̀ èsì àbájáde ìbò ọ̀hún, láti rí dájú pé wọ́n dá ẹjọ́ ọ̀hún bó ti lọ àti bó ti yẹ o. Ẹni tó gbé ọ̀rọ̀ jáde tí ṣe olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn ìbárà ìlú sọ̀rọ̀ sí Atiku Abubakar, Frank Shaibu òun ló sọ̀rọ̀ wọn di mímọ̀ fún àwọn akọ̀ròyìn lálẹ́ àná nílùú Àbújá. Adájọ́ àgbà kan rèé ní orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó ti sọ̀rọ̀ jáde o wípé ìdí tí Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà kò lè kó àwọn ọmọ ogun orílẹ̀-èdè yìí lọ sí orílẹ̀-èdè olómìnira Niger láti lọ gba ìjọba àwarawa èyí tí àwọn ológun ọ̀hún tí wọ́n dìtẹ̀ gbà kúrò lọ́wọ́ ààrẹ tuntun aṣẹ̀dìbòyàn ní orílẹ̀-èdè náà, èyí Mohammed Bazoum, láti gbà á padà fún Bazoum o. Adájọ́ àgbà ọ̀hún ó ní ìdí tí Bọ́lá Tinubu tí ò ṣe lè gbérú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ni wípé ohun gbogbo ló ní ṣe ìlànà àti òfin o. Ó ní ìlú tí ò bá ti sí òfin kò sí ẹ̀ṣẹ̀, ìlú tí òfin bá ti wà dandan ni kí ẹ̀ṣẹ̀ wà ńbẹ̀, àti wípé ohun gbogbo ló ní ṣe pẹ̀lú òfin àti ìlànà ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó ní gẹ́gẹ́ bó ti wà nínú ìwé òfin orílẹ̀-èdè yìí ti ọdún 1999 èyí tí wọ́n mú àtúnṣe bá nínú àìpẹ́ yìí. Ó ní kí Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ ilẹ̀ yìí kó tẹ́lẹ̀ sọ pé òun yóò gbé ìgbésẹ̀ kan láti kó àwọn ọmọ ogun orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ẹni tó tún jẹ́ alága fún àjọ ECOWAS, èyí Bọ́lá Ahmed Tinubu ààrẹ ilẹ̀ yìí. Ó ní yóò tẹ̀lé òfin àti ìlànà, àti wípé ọ̀rọ̀ ọ̀hún yóò gba iwájú àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin àgbà kọjá tí wọn yóò sì fún ní ọjọ́ 14 gbáko ó kéré jù láti gbé ọ̀rọ̀ ọ̀hún yẹ̀wò sí ọ̀tún àti sí òsì
kó tó di pé wọn yóò fún ní àṣẹ tẹ̀síwájú àbí kó má tẹ̀síwájú ó ní nípa ìdí èyí ó ní àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà náà ni wọ́n kúkú ti mọ ogun èyí tó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ ipò orílẹ̀-èdè yìí gan fún ara rẹ̀ ó nílò àwọn ọmọ ogun èyí tó péye láti gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò lọ́wọ́ àwọn agbésùmọ̀mí oníṣẹ́ ibi èyí tó ń da àlàáfíà orílẹ̀-èdè wa Nàìjíríà láàmú. Adájọ́ àgbà ń wá rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti ṣe ní pẹ̀lẹ́kùtù kó má bàa di wípé ẹrù ẹlẹ́rù yóò di ẹrù orílẹ̀-èdè Nàìjíríà kí àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nìjẹ̀ kó má bàa kógun ja orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọ̀gá àgbà ẹ̀ṣọ́ aṣọ́bodè orílẹ̀-èdè wa Nàìjíríà Eyín Bashir Adéníyì bàbá òun ló ti pè gbogbo àwọn lọ́gàálọ́gàá nínú iṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè eyín Nigerian Customs Service wípé kí gbogbo wọn kí wọ́n wà ní ojúlá lákànfin ṣọ́rí kí wọ́n sì dúró wámúwámú gbàyè pẹ̀lú gbogbo àwọn ọmọ ogun ẹ̀ṣọ́ aláàbò yòókù pátápátá pàápàá jù láwọn ìloro ibi tí orílẹ̀-èdè wa Nàìjíríà àti orílẹ̀-èdè Cameroon tí wọ́n ti pààlà orílẹ̀-èdè Nàìjíríà àti ibi tí orílẹ̀-èdè olómìnira Benin tí wọ́n ti pààlà orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè olómìnira Nìjẹ̀ ibi tí wọ́n ti pààlà wípé kí wọ́n dúró wámúwámú gbogbo èèyàn tó bá wọlé jáde níbẹ̀ kí wọ́n rí dájú wípé wọ́n ní àwọn ìwé ìrìnnà èyí tó péye. Bákan náà ó lé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ gba ọ̀nà ẹ̀bùrú wọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ tá a wà yìí àti pé kí wọ́n máa ṣàkíyèsí àwọn oníṣẹ́ ibi agbésùmọ̀mí tó ṣeé ṣe kí wọ́n fẹ́ gba àlùmọ̀kọ́rọ́ yìí láti lo ọgbọ́n búburú ọ̀hún kí wọ́n gba ìkùlé wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀gá àgbà yanyan nílé iṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè orílẹ̀-èdè wa Nàìjíríà Bashir Adéníyì tó sọ̀rọ̀ ọ̀hún lánàá tí í ṣe ọjọ́ àìkú ọjọ́ Sunday ní olúlé iṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè ọ̀hún ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn tó wà ní ọ̀nà Ìdíròkò lọ́hùn-ún ní agbègbè Ìdíròkò ní ìpínlẹ̀ Ògùn lásìkò èyí tó ń wòye pẹ̀lú àṣẹ ètí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n pa iléeṣẹ́ ọ̀hún wípé kí wọ́n ti ìloro ibodè orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Nìjẹ̀ kí wọ́n ti pa kí wọ́n má sì jẹ́ kí ẹnikẹ́ni ó wọlé àbí jáde lọ́wọ́ tá a wà yìí títí dìgbà tí gbogbo nǹkan yóò fi tùbà tí yóò fi tùṣẹ́ ní orílẹ̀-èdè lómìnira Nìjẹ̀ pẹ̀lú bí wọ́n ṣe gúndi tí wọ́n jagun tí wọ́n digun tí wọ́n gba ìjọba ní orílẹ̀-èdè ọ̀hún. Bashiru tó wá wòye ọ̀rọ̀ náà ó ní ní báyìí ojúlálá kan fi ṣọ́rí wọn ò gbọ́dọ̀ sùn wọn ò gbọ́dọ̀ wò ó ní bí wọ́n bá sùn kí wọ́n sì la ojú kan sílẹ̀ ni wọn ò gbọ́dọ̀ fi ojú méjèèjì sùn báyìí lójúnà láti lè rí wípé àlàáfíà ó jọba ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó wá ké sí gbogbo àwọn ọ̀gá ọ̀hún èyí tó wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ wípé kí wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú gbogbo àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè tó jẹ́ ọmọọṣẹ́ lábẹ́ wọn kí wọ́n jẹ́ kí àlàáfíà kó jọba ó sọ̀rọ̀ náà ní Ìdíròkò lánàá tí í ṣe ọjọ́ àìkú. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo ni wọ́n ti mú arákùnrin kan ẹni ọdún márùnléníogójì Bánkọ́lé Ọ̀gíní èyí tó ṣekú pa olólùfẹ́ rẹ̀ obìnrin kan tẹ́lẹ̀ rí gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ̀rọ̀ ọ̀hún tó jáde látọwọ́ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo arábìnrin Fúnmiláyọ̀ Ọdúnlámì èyí tó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ fún àwọn akọ̀ròyìn lánàá nílùú Àkúrẹ́ tí ṣolúlù ìpínlẹ̀ Ondo sọ di mímọ̀ wípé òkú arábìnrin kan èyí tí wọn kò fi orúkọ rẹ̀ léde òun ni wọ́n bá nínú iyàrá Bánkọ́lé Ọ̀gíní ní agbègbè Òkè Àró nílùú Àkúrẹ́ tí ṣolúlù ìpínlẹ̀ Ondo. Wọ́n ní sí ìyàlẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ara obìnrin ọ̀hún ni oníṣẹ́ ibi arákùnrin Ọ̀gíní yìí òun ló ti gé kúrò tó túmọ̀ sí wípé òun gan ló ṣekú pa arábìnrin náà. Ẹni tó ta àwọn ọlọ́pàá ló lobó ìròyìn ọ̀hún tí í ṣe ọmọ arábìnrin náà èyí tó ní òun rí bí nǹkan ṣe lọ sí ìdí rèé tó ṣe fi ọ̀rọ̀ ọ̀hún tó ọlọ́pàá létí nígbà eléyìí tó rí òkú ìyá rẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ tí wọ́n sì ti yọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ara rẹ̀ lọ. Onígẹrẹ tí ọ̀rọ̀ ọ̀hún ṣẹlẹ̀ ló fi tó àwọn ọlọ́pàá létí tí àwọn ọlọ́pàá tí wọ́n sì dẹ ọdẹ Bánkọ́lé Ọ̀gíní èyí tí wọ́n ti mú tó ti wà ní àkàkà àwọn ọlọ́pàá
gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà Fúnmiláyọ̀ Ọdúnlámì tó taari ọ̀rọ̀ ọ̀hún jáde lánàá ti ṣe ọjọ́ Sunday ọjọ́ kẹfà nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí. Ó ní báyìí ìwádìí ó ti bẹ̀rẹ̀. Ó ní gẹ́rẹ́ tí wọ́n bá parí ìwádìí wọn ó taari Bánkọ́lé Ọ̀gíní lọ sílé ẹjọ́ lórí ikú arábìnrin ọ̀hún àti bí wọ́n ṣe yọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ara arábìnrin náà. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní àkọọ́lẹ̀ kò ní tàsé? Bá a ti wáyé páàrí náà láṣìírí o. Ní báyìí arábìnrin kan tó jẹ́ ọ̀kan nínú àwọn òṣèré sinimá àgbéléwò ní orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí tó jẹ́ wípé adúmáadán ọmọbìnrin tó rẹwà ní Ọmọ́wùnmí Dàda emma ló ti sọ ohun tójú rẹ̀ rí o lásìkò tó ṣẹ̀ darapọ̀ mọ́ agboolé eré sinimá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìgbà tó ń bẹ̀rẹ̀ iṣẹ́ náà lọ́dún náà lọ́hùn, ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olùdarí eré sinimá àti àwọn tí wọ́n ń gbé eré sinimá jáde o, Dàda ní wọn kì í fi bẹ́ẹ̀ pè àwọn ọmọ tí wọ́n bá dúdú o, wọn kì í fi bẹ́ẹ̀ pè wọ́n sí iṣẹ́ láti wá ṣe, bí kò ṣe àwọn tí wọ́n pupa pẹpẹ yóò àtùpà pálọ̀ òun ni wọ́n máa ń pè sí inú iṣẹ́ o. Ó ní ṣùgbọ́n pẹ̀lú àforítì àti ohun gbogbo, ó ní ìlú àti ijó tòun torin èyí tí wọ́n kọ̀ sílẹ̀ níjọ́ kìíní àná ńlá wọn tí wọ́n ń gbé eré ọ̀hún jáde o ni wọ́n padà wá jó sí lọ́wọ́ báyìí o. Ó ní òun pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin akẹgbẹ́ òun tí wọ́n jẹ́ aláwọ̀ dúdú tí wọ́n sì rẹwà tí wọ́n ń dán ní àrùn bí aáyángbẹ̀rin èyí tí wọ́n kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀ tí wọn kò kì í fún wọn ní iṣẹ́ ṣe ni wọ́n ti ń pè sínú ọ̀pọ̀lọpọ̀ sinimá àgbéléwò báyìí tí àwọn náà sì ti ṣe dáadáa. Ọmọ́wùnmí Dàda èyí tó sọ̀rọ̀ ọ̀hún lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan ní ìpínlẹ̀ Èkó lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ohun tí góòlù rẹ̀ tó ti là kọjá nínú iná kó tó di pé ó rẹwà. Ó ní bóun bá ní kóun máa kà á ilẹ̀ aṣú ilẹ̀ àmọ́, ó ní ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ o. Ó ní ọ̀rọ̀ òun ti padà já sí ọpẹ́ nítorí pé òkúta èyí tí ọ̀mọ̀lé wọn kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀ ń ló padà digun ilé o. Ó ní ijó ìlú tí wọ́n kọ̀ sílẹ̀ tẹ́lẹ̀ ó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbé eré jáde àtàwọn tí wọ́n ń darí eré sinimá àgbéléwò ni wọ́n padà jó sí lọ́wọ́ báyìí. tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ajé títí dojúmọ̀ la tẹ́ máa bá ọ̀tún ròyìn ní ìpàdé. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀yọ́ nínà wá. Fúnmi Adélúgà lẹ́nu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Eré àtayọ̀ láfi pàdé. Ẹ ṣeun gan-an. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.